Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tó ń gbé ní ìmọ́lẹ̀ Agbénga tó pé ẹ̀yin ni Ọlọ́run. Á yìn ọ́ bàbá tó pé ẹ ò yípo padà. Ìmọ́lẹ̀ kan tuntun láàrin oko tó ń kùn lè borí rẹ̀. Rí àwọn wòlíì agbára Ísírẹ́lì, àpáta Ísírẹ́lì, Olúwa àwọn olúwa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ń gbọ́ tiwa, torí pé ó ń gbọ́ gbogbo wa, tí ń gbọ́ àdúrà wa. Á yìn ọ́ bàbá torí pé ẹ dára. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run níbi tí a tún ti mọ̀jọ́ máa gbàdúrà pọ̀ pé a kó ojúmọ́, ẹ kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú àṣálẹ́, ẹ sì kú ìyálẹ̀ta ní gbogbo ilẹ̀kílẹ̀ tí ẹ ó ti máa gbọ́ mi. Mo fẹ́ ká sáré gba àdúrà méjì yìí kó tó di pé a tún kúrò níbí lónìí. Wo ìkórìtà tí wọ́n bá ti ní kó gbàdúrà, ìyẹn máa ń múra gẹ́gẹ́ bí ọmọ ogun Kristi ni. Torí ọmọ ogun Kristi á dúró takuntakun. Yóò dára fún lórúkọ Jésù. Tẹ́lómi bá gbọ́rọ̀ àdúrà, á sọ pàkọ́nù, yóò kọrí ọ̀nà. Gbàdúrà lákòókò yìí kó má bàa padà gbàdúrà. Tó bá ti ń dọ́dọ̀ rẹ báyẹn, máa sẹ́ndì ẹsẹ̀ lómi. Tó bá ti ń rí pé ó sẹ́ndì ẹ̀, lórúkọ Jésù, àánú, oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ní báyìí bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àkókò wa ti ń kó wa ní pápámọ́ra. Ẹ jẹ́ ká máa dúpẹ́ pẹ̀lú o ṣé torí pé o wà ní ìhà tèmi, torí pé o fi mí sílẹ̀ gbọ́, torí pé o ń gbọ́ tèmi ní gbogbo ìgbà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà rẹ àkọ́kọ́ rèé. Kọ́kọ́ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run náà pé Olúwa, gbogbo bí tí mo ti ṣẹ̀ sí Ọlọ́run, dáríjì mi. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ báyẹn, máa bá Ọlọ́run sọ̀rọ̀, máa bá a sọ̀rọ̀. Ìwọ náà máa jẹ́wọ́ rẹ̀. Orí láìsí ẹ̀ṣẹ̀ ìjìyà kò sí. Olúwa ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi. Nínú èrò, nínú ìwà, nínú ìṣe mi tí ó bá fẹ́ Ọlọ́run mú, Olúwa dáríjì. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Pé Jésù lẹ́ẹ̀mẹ́ta báyìí, wá sọ fún Ọlọ́run. Ẹ̀mí mímọ́ o, fi aṣọ ojú rere wọ̀ mí lóṣù keje yìí. Dá aṣọ ojú rere bò mí. Fi aṣọ ojú rere wọ̀ mí ìrìn àjò oṣù keje yìí. Jẹ́ kí n máa bá ojú rere pàdé. Bẹ Ọlọ́run yẹn. Kò sí ẹni tó gbàdúrà pẹ̀lú mi tí ò ní ní èrè. Wò dákun gbà á. Kì í ṣe èmi ṣùgbọ́n pẹ̀lú Ọlọ́run, ẹni tó dá ayé àti ọ̀run. Agbára ń bẹ lọ́dọ̀ rẹ̀ o. Ìdí nìyẹn tí mo ṣe máa ń fi Jésù hàn ọ́, torí bó bá sọ pé ó wá mi wá, tó wá Kristi wá, bí ìgbà tí èèyàn bá tanra rẹ̀ ni o. Ṣé tí Kristi tó rí yẹn náà ni kó máa gbàdúrà. Ó lè má rí ní tòótọ́ ṣùgbọ́n rí àdúrà tó ń gbà pé ó ń jáde látẹnu Kristi. Máa gbà lọ báyẹn. Ọlọ́run fa ojú rere wọ̀ mí, fa ojú rere wọ̀ mí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àdúrà rẹ kejì rèé kí n tó súre fún ọ. Sọ fún Ọlọ́run, Olúwa, agbára wo la yàn tì mí tó ń paná ògo mọ́ mi lára, tó mú kí gbogbo ẹ̀dá máa kórìíra mi. Ìwọ̀nba àwọn èèyàn tó ní àdúrà yẹn mo fẹ́ kán gbà á. Agbára wo la yàn tì mí, Ọlọ́run sọ́dọ̀kú lónìí, tó ń paná ògo mọ́ mi lára, tó mú kọ́gà níbi iṣẹ́ àwọn tó yẹ kó máa ṣe mí lóore, àwọn tó yẹ kó máa gbé kọ́ńtíráàtì fún mi wá máa kórìíra mi. Ọlọ́run wòyà ṣagbára náà dòkú. Jésù sọ́dọ̀kú, sọ́dọ̀kú, sọ́dọ̀kú. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Sáré ṣe àmín yẹn ní ìgbà mẹ́ta. Mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Aṣọ ojú rere Ọlọ́run kó gbé wọ̀ ọ́. Jésù olórí àlùfáà bọ́ sọ ìrí lọ́rọ̀ rẹ̀, a sì wọ̀ láṣọ ẹ̀yẹ. Aṣọ ojú rere Ọlọ́run kó gbé wọ̀ ọ́. Wá gbọ́, agbára tó dúró tì ọ́, tó ń fojoojúmọ́ paná ògo ayé rẹ̀. Agbára yóò yẹ kó di òkú. Dímọ̀ yẹn iná kó jó pa. Ìwọ di òmìnira. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo kí wa pé a kú àdúrà lórúkọ Jésù. Ò ní gbàgbà tí àdúrà o. Lórí YouTube, Christ Cafe TV. Lórí Facebook, Ajewole Samuel. Lórí TikTok, Christ Cafe TV. Lórúkọ Jésù. Àánú Ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀. Kí hallelujah kan níbi tó wá yẹn. Hallelujah. Ògo fún Jésù.